káàbọ̀ sórí ìkànnì wa ẹ farabalẹ̀ fún dáadáa fídíò tó ń ṣó lẹ́gbẹ̀ẹ́ wa a sì máa pílẹ̀ fún ẹ̀wọ̀n inú fídíò tẹ́ ń wó lẹ́gbẹ̀ẹ́ wa ẹ fún àkọ́ kẹ fìdílé àbí kẹ fìdílé nǹkan kẹ máa bá a ká lọ bọ́yì tún pẹ́ẹ́pẹ́ àṣírí nínú fídíò tẹ́ ń wó lẹ́gbẹ̀ẹ́ wa ẹ wò ó tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ rí tẹ̀ ń darapọ̀ mọ́ kọ́ni ẹ bá wa subscribe kẹ like kẹ comment kẹ share ẹ lè máa jẹ́ àǹfààní kọ́ńtẹ́ǹtì nígbàkúgbà lórí ìkó ìtàbá filẹ̀ tẹ̀ ẹ lè máa fi ṣọgbọ́n ìmọ̀ àti ẹ wò ó láì fòpá pọ̀lọpọ̀lọ péjọ fídíò náà rèé ẹ̀ka sojú abẹ́ ń kó. Actually mi fẹ́ sọ̀rọ̀ púpọ̀ wàláì ṣùgbọ́n mo kàn fẹ́ rọ àwọn èèyàn wa tó máa ń gbé information tí wọ́n máa ń sọ̀rọ̀ online ṣe rí tí àwa yìí bá sọ̀rọ̀ tí ọlọ́rọ̀ bá gbọ́ number one tó bá mú wa sínú àtúní fi ṣèbínú nítorí pé àwọn ọ̀rọ̀ kan àti ẹ̀pá wa sọ tá a múyàn sínú àkọsọ in place pé kí ìlú bàbá wa lè dá ni àwọn ọmọ tí wọ́n kó látijọ́ yìí bí bá ṣe ń sọ̀rọ̀ yín sí wọn tí rèlé sí wọn bọ̀ ìgbà tó mú kan nínú àwọn ọmọ olóṣèlú kò tó 4 days wọ́n rí wọn gbà jáde bandit ń kó ọmọ Nàìjíríà ẹ̀dẹ̀ ní fóònù nọ́mbà wọn bandit post online ẹ̀dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe track àwọn tó ń lọ gba àwọn fámìlì olóṣèlú Adélábù àfikà kí náà pé ọ̀bẹ́yàdé dìbò or whatever ẹ ti gbà wọ́n lẹ̀ o àwọn obìnrin ọmọ tí wọ́n máa kó gbé dání ọmọ yẹn ti kú àwọn ọmọ mi nínú àwọn tó kó yẹn ọ̀pọ̀lọpọ̀ ní wọ́n ti kú àwọn èèyàn bọ̀ táwọn gbé ní oṣù orí burúkú kí ló dé ètò rẹ̀ ní o ṣe ń jáde ní àwọn ọ̀dọ́ títí bá gbọ́ confam gbogbo ẹ̀jẹ̀ jẹ́ fáǹsì mi lẹ́nu ẹ wá lọ sọ wípé bandit béèrè 1 billion woman from the horse's mouth ló fi sọ̀rọ̀ ló fi jáde wọn sọ̀rọ̀ ṣẹ̀ríà the only request tí wọ́n request fún ni pé kàn fi àwọn ọmọ wọn kàn lẹ̀ káwọn fi wọ́n lẹ̀ ìjọba wa tó bá di irú nǹkan bẹ́ẹ̀ yẹn ìlú Amẹ́ríkà gangan fúnra wọn máa ń bági irú nǹkan bẹ́ẹ̀ yẹn they are not requesting for money ẹ fi nǹkan wálẹ̀ káà náà fi nǹkan wálẹ̀ fi yín lẹ̀ ẹ ṣe fi àwọn ọmọ wọn lẹ̀ kẹjẹ kọ́ má pa àwọn ẹlẹ́ni ẹ imagine obìnrin tó ń wẹ̀ ní ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ wọ́n tún máa sìn wọ́n lọ síbi tó máa wẹ̀ ní hòhò náà ṣe máa wẹ̀ lójú wọn who knows bóyá wọn ti ń bá àwọn woman yẹn sùn torí àwọn pípọ̀ yóò ní ọpọlọ kọ̀ọ̀kan tó fi ń rorí ẹ wo ọmọ kékeré ọmọ 7 years àbọ̀ ọmọ ọdún mélòó ni wọ́n gbókùtà sí lẹ́yìn wọn so àwọn kan ní AI ni it's not AI ẹ má ti torí pa ẹ fẹ́ jẹun àbẹ́ ń wá owó lórí Facebook oníkálukú kan máa sọ̀sọ̀kúsọ mo ṣe fídíò tí mo sọ̀rọ̀ nípa kí ìjọba ọ̀rọ̀ tí mo sọ síwájú pé Sunday ò lè ọ̀gbẹ̀rún Sunday kò lè àtáàkì Boko Haram onìkan lè gbé lọ sọ fún Sunday Igboho bọ́ ẹ̀ sọ níbi tí mo ti ní kí gọ́vnà kó fún wọn ní 4,000 ìbọn bọ́ ṣe rí nǹkan kan tó máa ń yà mí lẹ́nu ni pé ẹ̀yin tẹ́ máa ń mú information tẹ́ máa ń ṣe múlẹ̀ nítorí pé eye service tẹ́ fẹ́ lọ jẹ lọ́dọ̀ Sunday Igboho ẹjọ́ tó lọ èmi ò ṣọ̀rọ̀ sọ o Sunday ò dẹ̀ lè nà mí o ti yẹ èmi náà ò dẹ̀ lè nà Ìgbòho brọ́dà mi ni Ọlọ́run ní jẹ́ ń tọrọ jẹ lọ́wọ́ ẹ̀ débi pò náà tọrọ jẹ lọ́wọ́ mi bọ́ ẹ má máa halẹ̀ kẹ́ máa gbọ́ ojú ayé èmi bá Ìgbòho sọ̀rọ̀ fúnra mi ló dẹ̀ sọ gbọ́rọ̀ yìí ìpẹ́ nǹkan lẹ́ fẹ́ jáde fún mi ẹ lè jáde ẹ mọ̀ pàgọ́ òun wò ni bọ́tẹ́ bá jáde lórí nǹkan tí ò tọ́ owó yín àìsàn lè máa fi wò owó tẹ́ bá rí èlò ní Facebook fún yín tẹ́ fẹ́ máa bẹni ẹlẹ́ni jẹ́ tẹ́ fẹ́ máa bàyàn jẹ́ fún nǹkan tẹ́ ẹ̀ gbọ́ nǹkan tẹ́ ẹ̀ show off tẹ́ ẹ̀ mọ̀ àní kíjọba lọ gba àwọn ọmọ jáde kan kó wọn lé ẹ̀ rọ́rọ̀ ìjọba yẹn sọ ọ̀rọ̀ tèmi lẹ́ ń gbé lọ sọ fún Sunday Igboho bọ̀ mi ò lè wá surprise torí gbà tí mo pè ó wà attack mi straight ni bọ̀ Ọlọ́run fún mi lẹ́mi sùúrù mo jẹ́ kó mo ṣàlàyé fún ó padà gẹ́ẹ̀tì mi òun náà wá ní sùúrù tó bá yẹ bó ṣe àtáàkì mi
straight bí Sunday ṣe attack mi straight èmi pè iṣẹ́ ọ̀dùnkọ́ tí mo pè fún gan mi ò lè sọ mọ́ kémi náà wá attack Sunday padà àwa di pé ẹ ti ń dúró de pé kí n bọ́ta kémi àti Sunday máa búra online wàhálà ti bá gbogbo online kò ní dá mi lóhùn tó nǹkan bá sọ̀ sí mi lọ́nà mi ní dá lóhùn máa pè ní wàá máa kọ ọgbọ́n ní akínkọ́ àgọ́ ó jẹ́ tẹni tó bá mú dání o tó bá sọ̀rọ̀ èèyàn fún yàn ẹbí ọlọ́rọ̀ ẹbí pé mo gbọ́ nǹkan báyìí ètò orí ẹ̀ téèyàn bá ti wà tẹ́ bá ń bára yín sọ̀rọ̀ tẹ́ ń pè yàn listen very carefully kẹ́ gbọ́ ọ̀rọ̀ kẹ́ tó máa judge anybody ó ti yé ìgbà tí bandit bẹ̀rẹ̀ sí ní ṣe give away ṣe bá ọmọ Nàìjíríà tó ń kó náà náà tó ń fi àkáǹtì lẹ̀ sẹ́yìn gbọ́ yẹn ọ̀rọ̀ wa sómi wọ́n ṣe give away àwọn ọmọ Nàìjíríà tó ń ju àkáǹtì sílẹ̀ fún àwọn bandit níbi tí ẹlòmíì ti ponú àkáǹtì tó ń jùlẹ̀ gan lè fi trace wọn mọ bí nẹ́tíwọ̀kì ṣe ń ṣiṣẹ́ ń sìn ṣùgbọ́n gbogbo bí tèmi ń sọ̀rọ̀ sí ni pé kí ìjọba ṣe kí ni kí ìjọba dìde kó lọ negotiate pẹ̀lú nǹkan tó ń sọ wọ́n ní kó release àwọn ọmọ àwọn kan iyùn ò pọ̀jù tíjọba bá lè release wọn kó release àwọn ọmọ yìí ó ti lé lóṣù kan everyday làwọn èèyàn kú at the end of the day tẹ́ bá máa rí ẹ̀ẹ́rí iye èèyàn tó ń kó ẹ̀ẹ́rí iye èèyàn tó máa jáde ẹni tó wọ́n bí àwọn tó ń bí tí màmá wọn àtòbí wọn wẹ̀ fún láàárọ̀ àbí tó ń wẹ̀ fún apá wọn lọ sí iléèwé láti lọ kọ́ ẹ̀kọ́ tí wọ́n dẹ̀ padà bọ̀ wá lédè ní ọkàn ìjọba wa dẹ̀ balẹ̀ gọ́vnà ẹ̀yin ọba wa òṣèlú ò lè pé nǹkan o àmọ́ ìpẹ́yọ̀ kan tí mo mọ̀ ni pé ẹsẹ̀ mẹ́fà ni o ẹsẹ̀ mẹ́fà péré ọ̀nà gbogbo a máa lò ká máa fi lọ ìjọ kan náà dẹ̀ ni kò dẹ́ ń péjọ́ méjì yìí ń kú lẹ́ẹ̀mejì o àti ráhùn tó ti kú láàárọ̀ yìí àti ráhùn tó máa kú lálẹ́ àti rẹ́ni tẹ́lọ̀ ń gbọ́lá fún àti rẹ́ni tó ṣorí lélẹ́yìn àti rẹ́ni tó fẹnu kó jábìn kí má sọ̀dà kejì kí ló wá dé tíjọba wọ̀ rẹ̀ rìlíìsì àwọn èèyàn yẹn ó fi rìlíìsì àwọn ọlọ́mọ bọ̀ nǹkan tó wá ń yà mí lẹ́nu pé wọ́n mú ọmọ olóṣèlú ìjọba wọ́n mú wọn jáde lára àwọn táwọn yìí náà ló lọ gbà wọ́n jáde o wọ́n láńkẹ́ pé ààrẹ ní ẹgbẹ̀rún Ìgbòho débẹ̀ ló ń lẹ́gbẹ́ fún Ìgbòho ẹjọ́ tó rọ lọ́njọ́ mi tẹ́ bá ti fẹ́ sọ̀rọ̀ mi fún Ìgbòho ẹ̀mí ìṣọ̀pẹ́ sẹ́ẹ̀lì fídíò èmi ò jí sòrò náà o àgùntàn jẹ́ lábẹ́ Gẹ̀ẹ́sì ò ṣọwọ́ mi mò ń jẹ mi ò jí sòrò ẹ̀ẹ́dẹ̀ lè kọ́ọ̀sì ìjà láàrin èmi àti Sunday Igboho láéláé mo rá àwọn kan náà tó sọ pé àwọn kan ti ẹ̀ bàjẹ́ wọ́n sọ fẹ́mi pé èmi ń pè ní Sunday Igboho ṣé kí n dọ̀bálẹ̀ fún Sunday ni ọmọ aládìkún làwọn méjèèjì náà a dẹ̀ ní respect ilé wa kó ṣe oṣù mẹ́fà ni mo gbà lọ́wọ́ respect yóò máa fún mi lọ́la ni so tí n bá pẹ́ Sunday Igboho mo pè é nìyẹn mo rí Yorùbá ọ̀hún pé ẹ ti máa ń gbàgbé ìjọ́ tí mo pe ọ̀gbẹ́ni Sunday Igboho olóyè Sunday Igboho ìjọ́ tí mo pè ní bàbá àwọn ọmọ Yorùbá yìí náà lẹ́ta kù mí kí ló tó rí wa ọ̀hún pé náà eléyìí ṣe máa pè ń bàbá mo ti sọ fún pé ẹni tó bá ti jẹ́ aṣíwájú tó ń ṣe nǹkan táwọn àgbà ń ṣe náà ń pè ní bàbá mi ò ṣe tọ́ọ̀gì bọ̀ òdodo ọ̀rọ̀ tí àwa Yorùbá máa ń sọ tí ẹlòmíì kò ń fẹ́ gbọ́ sétí yẹn òun ló máa ń bì mí nù ẹ lọ gba àwọn ọmọ wa lẹ̀ òtí tó gẹ ẹ gọ́vnà ẹ̀ ń jáde fẹ́lẹ̀ ṣàn ẹ̀ gbọ́n ọmọ wa lẹ̀ Aláàfin Ọ̀ọ̀nìrìṣà Aláké Àwùjalẹ̀ níbo ni gbogbo yín wà Olúbàdàn Olúwo Elékò of Èkó Elékìtì of Èkìtì Onílára of Ọ̀lára gbogbo yín pátápátá níbo lẹ wà Adákẹ́ mọ̀kànmọ̀kàn ló yẹ kàn o ṣùgbọ́n oyè tó bá kan ara wó ó ń bọ̀ wá kan rẹ̀ tẹ̀ èpè kọ́ o àwọn tá a forí lákò lọ tá a bọ́ lọ́wọ́ báńdíìtì àpọ̀ àmọ́ Ọlọ́run máa fi ìṣọ́ṣọ́ wa ẹ má rìnrìn òru o ẹ bá tún máa jáde láàárọ̀ ẹ má jáde lẹ́lí mọ́mọ́ o
táìmù wọn ni mo sọ fún yín yẹn. Ẹ má rìnrìn alẹ́ o. Ó wá kúrò ní Ọ̀yọ́ àbò kúrò lẹ́kọ̀ọ́ láago 9 alẹ́ oní kò sí nǹkan kan. Ọmọọba òun tán rẹ jẹ ní o. Early morning ẹ má jáde o. Ààrẹ lórúkọ tèmi o. Ọmọ Ọ̀yọ́ Aláàfin ni mí. Òjòpá ṣẹ̀kẹ̀rẹ̀ má dé ọmọ Àtìbà. Tó bá rí bákan náà ẹ bá mi follow page mi. Ẹ share, ẹ fi sórí TikTok, ẹ fi sórí WhatsApp.